Yusuf senior Sakara Alágbádé kó tó kan Yusuf Ọlátúnjí ni bàbá wa kí Ọlọ́run bá àforíjì Àbíbù Olúwa Àyìndé òun ló dá eré Sakara sílẹ̀ lẹ́yìn náà Yusuf Ọlátúnjí tẹ̀lé Làjàó tẹ̀lé kílẹ̀ tí Sàlámì tó tẹ̀lé kó tó wá kan Sàká. Kásì ọmọdé jòjò ètò ọ̀rọ̀ 1975 tí a bẹ̀rẹ̀ wéré torí wéré ló di Sakara lọ́dọ̀ tí wọ́n Alhaji Saka di Ọlágbádé àwọn ló tún ènìyàn. Àlàǹkèrè. Jẹ́ tìlú ní ẹ̀pà alálàdé pàtàkì. Pàtàkì tí kàtàkó tó sàmù ṣẹṣẹ mu. Orin ni bàbá ìlú, ìlú ni bàbá ń orin òun. Fújì pa ojú Sakara lọ, ó pa ojú Sakara lọ. Kọ́ torí àdáǹkọ́ Sakara á pọ̀ bẹ́tì. Bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Tí mo bá sọ pé ìyá ẹ tẹ̀lé mi o, ibi rere la oògùn lẹ̀ sí o. Gbọ́lẹ̀ wo àwòléwó, ẹ bá wa ṣe. Nàìjíríà kò rọrùn fún wa, ibi rere la oògùn lẹ̀ sí o. Àṣẹ. Elédùmarè mo pé bàbá o, Elédùmarè mo pé bàbá. Gbogbo ọ̀nà wa ó di rere, kí gbogbo ọ̀nà wa ó di rere, Elédùmarè mo pé bàbá. Farawégún farawégún, farawégún farawégún. Farawégún farawégún, farawégún farawégún, ẹyẹ tó bá farawégún àṣẹyìn àrò. Farawégún farawégún aládé àmọ́ ọmọ pàmèrè ní bàbá ọ̀bọ̀ o Ọlágúnjúbà bàbá ni àwa mọ̀ pàmèrè ní bàbá ọ̀bọ̀ o. Ewúrẹ́ orí ìwó kan bí àgbo àgùntàn orí ìwó kan bí ewúrẹ́ fẹ́nìkan lò síra wa ìfẹ́ ní ká lò síra wa èèyàn mi wọ́n ti ní kárin kapọ̀ síbi iyẹ̀ ló yẹ ni. Ẹ má fẹ́ kún o yẹ ẹ má fẹ́ kún àní ká má fẹ́ kún o yẹ ká má fẹ́ kún àti kékeré ògìdán o ẹ máa fẹ́ kún wájà. Èmi Alhaji Fatai Aládé Ọlágúnjú ìgbà tí mo júlé ní o nítorí kí ayọ̀ jẹ́ tèmi àtẹ̀yin ní o. Mo forí wárí fọba tó láyé kábíyèsí ọba àfihàn ọba rere. Ẹni níní ló lórí ẹni ìgbà lóko lóòdò ọba Èdùmàrè. Ìgbà fún Ọlọ́run atẹ́rẹ̀ káyé ìgbà ńlẹ̀ ọbẹ̀rù jẹjẹ kábíyèsí ọba lè ilé ṣe àtóbi ju ọba ìyanu. Sakara wa la máa ń lo modern Sakara tá a máa ń lò adé máa ń lo gòjé so àpàlà dùndú làwọn ń lù ọdẹ kọ bí tata lọ Gàrí Mùkáíbà Haruna Ṣọlá Ọmọwúrà so àpàlà làwọn kọ abẹ láti wéré la kọ́kọ́ jí ní Rẹpẹtẹ ló ń bíbà ẹ ní Lagos Island. Alhaji wa àgbà ẹ̀gbọ́n mi Alhaji Saka di Ọlágbádé àwọn ló tún ènì mi. Alhaji Saka Alágbádé jẹ́ ọmọ Ẹ̀pẹ́tẹ̀dó ní Agboolé Òpè. Ìyá ẹ̀ ó jẹ́ ọmọ Ìlọrin so àwọn ló tún ènì àwa táàbí kọ Sakara lénìí. Tí ọdẹ bá máa kọ Sakara máa lọ kọ́ bó ṣe ń fa gòjé tó gbòó bàtà kọtán lọ́dọ̀ Lukman Baluku àgéré nìyẹn máa ń gùn ẹlànkè la máa ń pè ẹ̀gbọ́n ẹ̀kọ́ ló bá foríjì wọn so nígbà tó kọ́ mi tán tèmi náà mọ gòjé fà ìṣòwò abẹ́rẹ́ Sakara gan. Ìrọ̀rùn láwọn fi gbáyé àwa ọ̀rọ̀ ẹbí ìrọ̀rùn níláyé àwa ẹ jẹ́ ká máa bára wa ṣe déédéé ẹ jẹ́ ká máa bára wa ṣe déédéé
ká sì máa ṣọ̀rẹ́ tìǹú tọkàn ká sì máa ṣọ̀rẹ́ tìǹú tọkàn ọ̀rọ̀ bí ìrọ̀rùn ní láyé àwa gbowó bá ń béèrè bọ́mọ bá ń béèrè tó bá fẹ́ dọ̀gbọ́n kan ṣá máa bọ̀ lọ́dọ̀ mi àlàáfíà wà fọ́dọ̀ mi ṣẹlẹ̀ fún mi lẹ́mìí gúngún bàbá rẹ̀. àwọn tó jọ wàárọ̀ náà ju wọn ọ̀pọ̀ náà lọ bí èmi ní Kasali Joy la wà ní ọ̀fìn làwọn ẹ̀ wà Bashiru Àdìó Abínúwáyé òun náà wà ní Ẹ̀pẹ́tẹ̀dò ẹ̀gbọ́n làwọn náà táwọn náà kọ sákàrà gbà pẹ̀lú Àjàrí láwà bàbá Bàṣírá àwọn náà kọ sákàrà gbà àwọn tọ́jọ́ jẹ́wọ̀ nìyẹn àwọn táwa tún bá Ayẹ́kẹ́ àwọn bàbá yẹn ti kú sí so pẹ̀lú ọmọ Jamiu Lefty àjọ kọ sákàrà ní Lagos Island níbà Yusuf Senior Sakara Gbadé lẹ́yìn Yusuf Ọlátúnjí kó tó kan Yusuf Ọlátúnjí ni bàbá wa kí Ọlọ́run bá àforíjì Àbíbò Olúwa Àyìndé òun ló dá eré sákàrà sílẹ̀ lẹ́yìn náà Yusuf Ọlátúnjí tẹ̀lé Làjàó tẹ̀lé kí Lefty Sàlámì tó tẹ̀lé Balógun kó tó wá kan Sàká Láìgbàdé pẹ̀lú Kàwé Àmínú bàbá náà pẹ̀lú Aláàjì wa Joy Lawa Kasali Joy Lawa àwa tẹ̀lé wọn lẹ́yìn onífújì pọ̀ ń gbà yẹn lọ́hùn at least Wàsíù Àyìndé náà wà ń bẹ̀ Gẹ̀rẹ́jẹ́pọ̀ náà wà ń bẹ̀ Atama Sude náà wà ń bẹ̀ Maitama náà wà ń bẹ̀ lóògùn 1976 tèmi drop wéré Wàsíù Àyìndé jọ̀ọ́ lọ́wọ́ ànífowóṣe ó pè mí ó lẹ́gbọ̀n ó ní máa fi ìṣeré ìmúnà èmi ò láìkì fújì pé sákàrà lè ń fẹ́ kọ ó ní kí n má ṣàkọ pé àwọn máa ń gbádùn mi ti máa lórí stage fújì 1977 Wàsíù gorí stage ló wá ṣe wéré lọ́nà láǹjọ́ lọ́hùn mo gbọ́ Àjàó Commander ń gbúrò ẹ̀rí o ní ẹ̀kọ́ mọ́bí tó wà ìyànda gbogbo wọn la gbọ́ gbogbo wọn lájọ wà tó dẹ̀ mọ̀ mí Bokos Ramonu Akànnì gbogbo wọn lájọ wà Pasuma Obesere wọn tí máa kọ nígbà tí mi sọ yẹn ọmọdé ni wọn pátápátá 1975 tí a bẹ̀rẹ̀ wéré torí wéré ló di sákàrà lọ́dọ̀ tiwa àwọn ní fújì wéré di fújì ni bẹ̀rẹ̀ wéré di sákàrà làwa ṣe kọ̀sùngbà táwa bẹ̀rẹ̀ láti 1975 a ṣe competition ní Àmútọ́ school àní bíbáyìí ní Evans Street Lagos Island so mo gba kọ́ọ̀pù gbà yẹn ní 1976 mo tún gbà lọ́nà láǹ bíbáyìí so àti bẹ̀rẹ̀ láti ń practice sákàrà díẹ̀díẹ̀ kọ̀ tó bá máa kọrin sákàrà òun láti kọ́ gòjé òun láti mọ gòjé fà wàá dẹ̀ fa gòjé yẹn tó yẹ pé ara yìí máa gbọ́ nǹkan tó ń sọ local guitar la máa ń pè tí àwa onísákàrà ń pè ní gòjé òun la máa fi ń lé orin kò lè gba tó bẹ̀rẹ̀ orin tábà ti tá báyìí agbórinlé lórí á dẹ̀ máa lọ orí á máa wọnú ẹ̀ òun náà máa jáde bí jẹ́ gànjẹ́. àwọn olórin wo ló ti lò rí. bàbá wa àgbà Àbíbò Olúwa Àyìndé Olúwa lẹ́yìn yẹn Yusuf Ọlátúnjí. àti ṣe bá ká tó ṣeré nìyẹn ìbálọ́dọ̀ ẹ̀yin àgbà o àti ṣèbà ká tó ṣeré ní ìyá kí ẹ fún wa ṣe èyí tá a bá wí ní káyé fẹ́ ìyá kí ẹ fún wa ṣe Àjàládé ti ṣe bàbá gbàlagbà ìyá kí ẹ fún wa ṣe o àti ṣe bá ká tó ṣeré nìyẹn ìbálọ́dọ̀ ẹ̀yin àgbà o àti ṣe bá ká tó ṣeré ní ìyá kí ẹ fún wa ṣe. 1976 náà láti bẹ̀rẹ̀ sákàrà yìí àdẹ̀dúpọ́dọ̀ Ọlọ́run lé ní pé Ọlọ́run bá a ṣe àdẹ̀ntẹ̀síwájú. first record tí mo ṣe ní ọdún 4 sẹ́yìn àkọlé ní Mega City. bí mo bá sọ pé ìyá ẹ tẹ̀lé mi o ibi rere la oògùn lẹ̀ sí o àṣẹ. tí mo bá sọ pé ìyá ẹ tẹ̀lé mi o ibi rere la oògùn lẹ̀ sí o àṣẹ.
Fáṣọlá ó ṣe Èkó di mega city o. Tẹ bá ti ń dorí iléèwé ọ̀fẹ́ ìwòsàn fáwọn tó ń bọ̀ o. Fáṣọlá ó ṣe Èkó di mega city o. Orin pọ̀ ń bẹ̀ ta kọ. Last 2 years mo ṣe second record mi. Àláǹkéré. Second record tí a ṣe òun la pè ní àbínú ẹni ṣàpá kan dá bẹ́ẹ̀ ni kò lè pa kádàrá dá. Aládé mi ò lérò kí tẹ̀dá bàjẹ́ o. Tèmi àmì àdára ni kọ́lọ́hún gbọ́ àdúrà mi. Ṣèrànlọ́wọ́ fún mi kí n kọ́lé. Kò séwulẹ̀ ẹgbẹ̀rún ẹ̀kọ́. Kò séwulẹ̀ ẹgbẹ̀rún ẹ̀kọ́ èèyàn mi. Ẹgbẹ̀gbẹ̀rún ọ̀pá ò lè ṣe kíní kan fàgògò. Fújì pa ojú sákàrà lọ. Ó pa ojú sákàrà lọ. Kọ́ torí àdá nǹkan sákàrà á pọ̀ bẹ́ẹ̀ tí expose síta tó pọ̀ jù. Ṣé rí àwọn tá a bá ń wájú kódà tí dọ̀la mo yìí ń pé àwọn tó wà lábẹ́òkúta àwọn tó wà ní Àwórì níbi kó jẹ́ ká unite láàrin ara wa bẹ̀ kò sí ìrẹ́pọ̀ yẹn gangan rárá ó dẹ̀ ń dè mí gan tí mo jókòó yìí nígbà tó ṣe 46 years bàbá wa Yusuf Ọlátúnjí wọ́n invite mi ọmọ tó wá ṣeré ń bẹ̀ mo tí ì lọ ń pè akọ̀wé Yusuf Ọlátúnjí ni ọmọ bàbá yẹn wọ́n á bèèrè lọ pé Abidin tó jẹ́ ọmọ Yusuf Ọlátúnjí ń kọ́ ó lóun pẹ̀lú òwò rẹ̀ mo ní báwo lẹ̀ ṣe rẹ́ ó dà máa pe mítì máa parí ẹ̀ tí láàárọ̀ láyà àti ìrìsọ ìmọ̀ọ́dé mi náà ní fún wọn ni pé ká fi mọ̀ ká fi ṣe kán ká dẹ̀ nírẹ̀pọ̀ láàrin ara wa lóòótọ́ àwọn ò kí ń búra wa ẹ̀mí gbọ́ ọ ní fújì máa ń búra wọn bẹ̀t a máa ń ṣe láàrin ara wa a máa ṣe mutọ́ ojú ọ̀run dẹ̀ tẹyẹ fò láì farakọra oníkàkú mọ lẹ́bù ẹ̀ bá ní ká kọrin sí nígbà tí competition pàápọ̀ àwọn mẹ́rin táwa ń bẹ̀ ta kọrin irú ọmọ òṣèré Nàìjíríà yẹn ó kọ́kọ́ ń wà ṣémi láti kọrin tún tó bá mọ̀ ní kò kọ kò jẹ́ ká gbọ́ ó dẹ̀ kọ oníkàkú dẹ̀ ju ajá gbádùn ẹ̀ níwọ̀nba tiwa onígbọ́ tiwa because oníkàkú ṣe ṣeré ọ̀tọ̀ ẹ̀ sákàrà kan náà kọ̀bẹ̀ tún oníkàkú yàtọ̀ síra wọn níjọ́ kan a ní show kan ní Freedom Park èmi Abdulfatai Alade Ọlágúnjú mo wà ń bẹ̀ Jamiu lẹ́tí Balógun wà ń bẹ̀ Abidin náà wà ń bẹ̀ ọmọ Sẹ́yìnjú náà wà ń bẹ̀ gbọ́ là ń kọ sákàrà nígbà tó ní ká túlẹ̀ ká tún ṣà oníkàkú kọ sílẹ̀ different ni sákàrà kan là ń kọ bẹ̀tún ta fi ń kọ ohun ta fi ń kọ yàtọ̀ síra wọn oníkàkú dẹ̀ gbá yìí ẹni tó kódà ẹni tó wà ní ìbátan ajé ọ̀nà nígbà tó ṣe tán ó fún oníkàkú price ó dẹ̀ fún wa lówó àti lọ ní bẹ́ẹ̀ ìfẹ́ ẹ̀ ló kù ká máa lò láàrin ara wa ẹ̀mí lọ̀gá ìwọ lọ̀gá ìyẹn kọ́ da mátà tó bá kọ́ ló máa determine nígbà tá à ń ṣe wéré àwọn ọmọ kan wà tó gbé wọn tó wa lọ́jọ́ orí tó bá kọrin báyìí àwọn tó máa ń wò wọn ni àwọn tó máa ń múnú orin wọn lò nígbà tá à tó máa ṣe kí lọ́ọ́ ti ń pè ní. torí gbà máa gbé bí mo gbá pa ó bí mo gbá pa bí mo gbẹ́sẹ̀ gẹ́gẹ́ orin ló jẹ́ bí mo múra bí mo múra tèmi láwọ̀ kí n tó wọṣọ o èní là ó fòrò wọn gẹ̀lẹ̀dẹ́ o ayé ìjọsìn lógún àdùbí o ìyàn ló mú ta orí ń rà jẹ́ o tó dákan túrólù sílẹ̀ lẹ́kọ́ láyé ọba o àṣàǹtẹ̀ ní agbọ́ ọlọ́run financial background náà ni lágbọ́ ọlọ́run pé kò máa jáde títí oṣù 6 nílẹ̀ lágbọ́ ọlọ́run. Àlàdé láàrin làlá o ọmọ agbórí odò jagun àpèrè lọ́nà tètè tàbá ṣàkẹ́kẹ́ ojú Ọlágúnjú àjò ohun ẹwà náà ni tàbá pàtà ipò tó àjò ẹwà náà ni o ìbà ọlọ́run ìbà ń gbènìyàn ọlọ́jọ́ èní ìbà kí bá mi ṣe ìbà ọlọ́run ìbà ènìyàn ọlọ́jọ́ èní ìbà kí bá mi ṣe tótó ara ayé o tótó ara aráyé mojúbà o tótó ara ayé o tótó ara ayé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kó tù kó bà fún mi tótó ara ayé orí ni oògùn kọ́ wọn jẹ́ ká sí mi
àdáyébálà kúnlẹ̀ yan kádàrá o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. ọjọ́ iwájú Sakara bright nítorí wọn yéé gbọ́ wa especially èmi tí mò ń kọrin yìí kò síbi tí a ti ṣeré báyìí ọmọ ayọ̀ encourage mi ni. a lọ ṣeré kan fún májísírèètì kan ní ọ̀nà Lẹ́kì nígbà tí wọ́n wá wò mí báyìí pé yẹ kó òun wà sí tiwa bẹ̀ṣẹ̀ mọ̀ tí wọ́n bá ṣàdéhùn ó mú iṣẹ́ ló jẹ́ kókó jù àdẹ̀túgbọ́ Ọlọ́run bẹ́ẹ̀ kò síbi láti máa ṣeré wọ́n máa tún béèrè sí ká tún wá ní. wọ́n wà bẹ́ẹ̀ ni pé ká kó iṣẹ́ lọ síbi eré gbà míì kọ́ ní ká máa ṣe pé àwọn ò pè wá àbí ká máa bẹ̀bẹ̀ pé láti máa ṣeré àbí ká ṣeré gbà míì owó eré oṣùmẹ̀ tá a bá kó lọ owó oṣùmẹ̀ máa yọ owó elégbè máa yọ àbí ká ṣeré gbà míì kó ẹ pé àṣẹ lọ́nà la ṣe bọ̀ ní mọ́tò tàbí ń ṣeré tó bá dẹ̀ máa kó eré fún wa ó lè jẹ́ dàdí lọ́ máa kó fún wa tó máa ń tabá dùn wọn máa gba balance tàbádẹ̀ ṣeré tán àti máa fà wọ́n níbẹ̀ à ń dúpẹ́ Ọlọ́run pé Ọlọ́run bá bá a ṣe tí fi ń dúpẹ́ Ọlọ́run ni pé kò síbi tá a ti máa ṣeré náà à ń ṣe lábẹ́òkúta à ń ṣe lọ́yọ̀ọ́ à ń ṣe lẹ́kọ̀ọ́ níbí báyìí bí ta bá dé náà ó tún máa ń pò wá sí ni pé ká tún wá ni ètò àdúpẹ́ Ọlọ́run lórí pé Ọlọ́run bá ti ń bá wa gbé lárugẹ bí ṣe ń bá a sọ̀rọ̀ yìí Laland Club mo máa ń ṣeré ń bẹ̀ every month mo gbé sí náà máa ń ṣe ń bẹ̀ tàbá ṣeré yẹn wọ́n máa ń gbádùn ẹ̀ gbogbo àwọn chair president gbogbo wọn ló máa ń wà ń bẹ̀ àdèmàṣe yẹn 2-3 hours ni wọ́n dẹ̀ máa gbádùn wa àdẹ̀túnṣe náà ní àárọ̀ mi lọ́dọ̀ Yẹ́bà a máa ń ṣe ń bẹ̀ náà ní every Friday bá ṣe máa ń ṣe nìyẹn Ọlọ́run dẹ̀ ń gbà fún wa ń bẹ̀. ìdùnnú ọmọ wa tó ní kọ́ lọ́hùn fi ṣe kẹ́ wa lọ́lọ́lẹ́ onílẹ̀ ló ń lọlẹ̀ ìkọ́ ìkéjò lẹ́sẹ̀ kò máa ní ṣéwù lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ kò máa ní ṣéwù lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o kò máa ní ṣéwù lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ lọ́lọ́lẹ́ onílẹ̀ ló ń lọlẹ̀ ìkọ́ ìkéjò lẹ́sẹ̀ kò máa ní ṣéwù lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ aládé àwa ní ó borí o màrìwò sọmọ jọgànjọgàn alágàdá ogun òtítì ilẹ̀ bára ń ẹlẹ́rù alágàdá ogun òtítì ilẹ̀ bára ń ẹlẹ́rù ṣẹ́ńbẹ̀ ti ẹlẹ̀ ogun robido ọmọ ìyá mi ó dá mi lójú ọlágúnjú gbogbo eléré fìrà rẹ̀ wé wa wọn lè ṣe bí wa òbúrò lè ṣe bí ẹyẹ àwòkó tó ń gbọ̀n yẹpẹpẹ òbúrò lè ṣe bí ẹyẹ àwòkó tó ń gbọ̀n yẹpẹ àlọ́ ń lọ o àbọ̀ ń bọ̀ wá àlọ́ ń lọ o àbọ̀ ń bọ̀ wá. orin ló jí mi lówùúrọ̀ yìí o ẹ̀gbọ́n ọkọ mo ṣe bá bí ò sí rú Ọlọ́run wà wá ní kókó. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni 080 20 55 20 80 lẹ́ẹ̀kan sí 080 20 55 20 80. ètò tó gbà yìí tó gbà láfẹ́ àgbẹ̀rẹ̀ làwà. ètò tó gbà yìí tó já láfẹ́ àgbẹ̀rẹ̀ làwà. àgbẹ̀rẹ̀ làwà yìí ètò tó gbà àjùmọ̀ láàyè. kàtàkìtì kàtàkó tó sàmù ṣẹṣẹ mu orin ni bàbá ìlú ni bàbá ń orin òun aládé tó bá ń jẹ́ torin ṣe bá wà lólórí tó bá jẹ́ tìlù ní ẹ̀pà lálàdé pàtàkì ọba lólo nífà ọba lólo lúwo mo fọ́nà náà bí ìṣẹ́rí o pé bàbá lálàdé jẹ́ ìfọ́nà náà bí ìṣẹ́rí o pé bàbá lálàdé jẹ́ bàbá ń takùn wọn dẹ́ o bàbá ń takùn wọn dẹ́ ìwé pé
ìwé rẹ̀ pé sómi ṣòro bàbá ń takùn ọdẹ. Ewúrẹ́ òríwó kan bí àgbò, àgùntàn òríwó kan bí ewúrẹ́. Ọ̀rọ̀ ẹ̀ bó ṣe dùn ló kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́.